Save Your Soul TV. Ku and Fusakun. Hello there, my name is Shay Tunubu, and I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is your chance to enlist in this project, where you and I can meet in person to get mentorship from me and other seasoned experts in the industry. You also get the opportunity to network and meet established businesses in the tech industry, where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on the screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase Islamic medicine such as black seed oil, black seed honey, or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume. So please contact me on 074 808 39910. That's 074 808 39910. Save Your Soul TV. Ku and Fusakun. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها المستمعون الكرام اعلم أن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعياذ بالله من دخول النار اللهم آمين. Ìmọ̀lóládìní ọgbọ́n ògbé ìmọ̀lóládìní ọgbọ́n ògbé ìmọ̀lóládìní ọgbọ́n ògbé. Ọ̀rọ̀ ẹ̀sìn kọjá hórokòtò, bàbá sọ pé kódà ó kọjá káràkátà, ó lè má gba kíkọ́. Ọ̀rẹ́ ó kọjá sẹ́ẹ̀télọ̀, ó náà ní lọ́jọ́. Ó kọjá mo lóhùn dùndùn lórí asán. Ọ̀rẹ́ tó bá fẹ́ jẹ́ ìmáàmù tó yanjú, tó bá fẹ́ pèpè sẹ́sìn lódodo, gbégbéraga jù sílẹ̀ kéwú níyọké. Ọ̀rẹ́ gbégbéraga jù sílẹ̀ má jàjà mọ́. Bàbá ẹ gbégbéraga jù sílẹ̀ kẹ́sì súnà. Bàbá àníkẹ́ gbégbéraga jù sílẹ̀ ẹ̀yẹ ṣe fatiwa. Ṣéhù Alagbara Omi ẹ gbégbéraga jù sílẹ̀ ẹ̀yẹ parọ́ mọ́. Bàbá wọ́n ní kẹ́ gbégbéraga jù sílẹ̀ kẹ́sì tolúwa. Ìmọ̀lóládìní ọgbọ́n ògbé ìmọ̀lóládìní ọgbọ́n ògbé. Akẹ́yìn ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin rí pé ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán Ọlọ́run kó lọ máa bá aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run ọba rán ní aláàánú sí gbogbo àgbáńlá ayé pátápátá, kó wá fún wa ní ìró ìdùnnú, kó sì jẹ́ olùkìlọ̀ fún ni bashiran badhiran, ẹni tí ó máa kìlọ̀ fún yàn, tí ó máa ní rí pé mọ́mọ́sẹ́lẹ̀ ibi tó máa kẹ́yìn sí rèé. Ànábì tó wó sùn. Ànábì ní pé inna kadhba alayya, kéèyàn ó parọ́ mọ́ mi, kó feel so comfortable kó parọ́ mọ́ mi, la ka kadhbin ala ahadin. Kò dàbí kéèyàn parọ́ mẹ́nìkan o. Kéèyàn parọ́ mọ́ wọn Ànábì kò dàbí kéèyàn parọ́ mọ́ bàbá ẹnìkan. Kéèyàn farabalẹ̀ kó parọ́ mọ́ Ànábì dáadáa.
man kadhaba alayya anabi ní tó bá parọ́ mọ́ wọn anabi sallallahu alayhi wa sallam ọ̀gá tó ní gboyà takitaki la anabi fi ń sọ̀rọ̀ ẹni tó bá parọ́ mọ́ wọn anabi falyatabawwa maq'adahu minan nar kó lọ wá bẹ́ǹṣì ọ̀tọ̀ ní kùrìsí o torí pé kùrìsí yìí máa ń ní ẹni fẹ̀yìntì lórí ẹ̀ náà àmọ́ maq'ad nítorí àwọn malé kí ó máa ń lò àwọn bẹ́ǹṣì gbọ́rọ̀ falyatabawwa maq'adahu yaani kó lọ wá inconvenience àyè tí ó dé sí nínú náà. ọ̀rọ̀ bàbá Alagbara Omi la tún wá sọ bàbá Alagbara Omi ṣe mọ̀ kí mo sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn mo sọ rí pé nígbà tí wọ́n bá fi àdìsí ṣeré tó ń kọ́ bẹ̀ látòrí àwọn tábì látòrí àwọn ulama sunna tí wọ́n mú wọn ṣeré tán dà wọ́n rú mọ́ yín lọ́wọ́ fòrò tí wọ́n bá fò báyìí ó fò sórí àwọn sàhábà ni wọ́n ní òpùrọ́ ni wọ́n sàhábà yẹn ò lè sọ bẹ́ẹ̀ sàhábà yẹn kéré ńgbà yẹn sàhábà yẹn wọ́n ti bí sàhábà yẹn tí wọ́n mọ̀ nípa ohun tí wọn ò ní mọ̀ nípa rẹ̀ wọ́n máa sọ. lẹ́yìn yẹn wọ́n bọ́ sórí àdìsá nábì àti mátínù àti sanadu ẹlùpọ̀ ọ̀tọ̀ níbi tí mátínù wà wọ́n lọ mú mátínù ní ká ní pé l'Àbújá wọ́n lọ wá sanadu Kánò túrúkù rẹ̀ ó lè jẹ́ Amẹ́ríkà ni wọ́n ti lọ wá tí ò ní papọ̀ rárá wọ́n má dé sí yẹn náà wọ́n mú fèkì wá láti lè sọ rí pé wọ́n ti mọ̀ pé táwọn bá ti lè mú fèkì àdìsí wá ìgbà tẹ́yìn náà bá mọ́ ọ̀ríjínà wá àwọn náà wá pè má fèkì mọ́ yín lọ́wọ́ wọn ní nǹkan ṣe lẹ́yìn ìgbà náà wọ́n bọ́ sórí ayé Alqurani wọ́n á tọ́ ìkẹlù brain yín ó ti pẹ́ o géèmù yẹn ti pẹ́ tó ti ń play ẹ o. bàbá Alagbara Omi bàbá yìí sọ rí pé nínú Alqurani Qurani sọ rí pé a lè ṣe Honde bàbá ní pé wọ́n lè ṣe kánàkò pé wọ́n ṣe kánàkò lójú ayé ànábì lákọ̀ọ́kọ́ náà máa fẹ́ kẹ́ ẹ mọ iṣẹ́ tá ànábì wá ṣe ẹ má wá ànábì sínú dẹ́tí stuff yín tẹ̀ ń ṣe nítorí pé bí ẹ fẹ́ wá evidence ẹ fẹ́ wẹ́rì fún tẹ̀ ń ṣe ẹ má wá ànábì ẹ má gbélẹ́fà ànábì wálẹ̀ débi gbogbo pé dandandandan kẹ́sà wá ànábì sínú progress kẹ́ wá ànábì sínú kẹ́sà wá ànábì sínú cheat yín tẹ̀ ń ṣe. ànábì ni ẹni tí Ọlọ́run fi kamilu Islam and Islam kamil ànábì lẹni tọ́lọ́run fi rán torí pé Ọlọ́run ti ń fi Islam rán wọn ànábì Ọlọ́run ká ànábì tó dé sallallahu alayhi wa sallam àmọ́ kìtàmù rẹ̀ ọwọ́ ànábì ni wọ́n fi kọ́kọ́ rẹ̀ sí ànábì ni ẹni tọ́lọ́run rán tó wá parí gbogbo iṣẹ́ tí wọ́n ti ń ṣe yẹn ànábì ló wá parí ẹ̀ sallallahu alayhi wa sallam ànábì ló kọ ìwà ìbàjẹ́ ànábì ló kojú àwọn mùṣìríkí Mákà kí náà má ṣe Mákà ń gbà náà wọn pàjẹ́ ń gbà Mákà gan o nígbà yẹn gan o kìí bí àwọn bẹ́rẹ̀ èèyàn sógun o ìyẹn yàtọ̀ o ó tún ti burú gan jù nísìn ó lé ńgbà yẹn náà ó tún wá burú gan nísìn gbogbo àwọn nǹkan tí ò tiẹ̀ wá bá mú gan náà tẹ̀ tó wá tún ṣe nísìn ànábì máa gbógun tàwọn ẹlẹ́bọ ànábì gbógun tì wọ́n náà nífọ̀kànbalẹ̀ fa eléyìí tí ó bá ti bá mu kò sí ń bẹ́ẹ̀ ànábì ó sọ bẹ́ẹ̀ ẹ má bọ sàárè ẹ má lọ̀dí sàárè mọ́ ẹ má pẹ́ nìkan ní ṣéwù mọ́ ẹ má ní pẹ́ nìkan lẹ́ni pé lẹ́yìn Ọlọ́run òun ànábì gan wò sí nípò pé kí wọ́n sọ pé ànábì lójú ayé ànábì àwọn sọ̀hábà wọn kú sílé ànábì wọn rà sílé ànábì nítorí pé wọ́n ń wá ìgbàlà pé
àwọn àfa wa maraba maraba àbí bó lẹ jẹ́ wọ́n sọ wọ́n rí àbá ń kọ́ maraba ẹ máa ṣe maraba maraba fáwọn àfa lóòótọ́ ni ká pọ́n àwọn àfa lé torí pé àwọn ni wọ́n máa tọ́ aṣojú ọ̀nà Ọlọ́run àwọn onísùnnà ni o àwọn tí wọ́n bá ń dá yín padà sọ́dọ̀ Ọlọ́run kò kí ń ṣe àwọn lásìkò ìbáyìí nísìn àbáyín wọ ìyọnu ayé kan tó bá balance yes àṣàyìngbẹrẹ àfọ Ọlọ́run ká sotira àfọ Ọlọ́run ẹdẹ ṣe ẹdẹ mú ẹ̀rí ká sotira wá nínú Alqurani àwọn èèyàn náà wàá gbọ́ àyà yẹn sétí nìsín àyà yẹn ẹ̀yin gangan ló ń bá wí mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ ní pé gbogbo pàṣán tí oníbídíà bá mú wá sóde ìjà pàṣán yẹn lè máa gbà lọ́wọ́ ẹ̀ lè máa fíbò dáadáa oníbídíà ni bàbá Rasheed Alagbara Omi ẹlẹ́bọ kí tí a bá ní oníbídíà òun àti àràlì tí láwí o tí máa ń ranjú yẹn náà so ó ní rí pé màá fẹ́ lọ straight sínú àwọn ẹ̀rí tí mo kó wá fún wọn lórí mo tẹ̀ níbi tíra mẹ́jọ ń bí báyìí fún wọn tí màá máa pè fún lẹ́ọ̀kọ̀ọ̀kan tó yẹ kí bàbá yẹ kẹ́ ẹ padà sílé kéwú yes ó yẹ kí bàbá yìí kó padà sílé kéwú àbíkẹ́ kí bàbá yìí kó lọ rìtáyà àsìkò tójú dúdún tẹ́ ti réni ti kọjá àsìkò tí ojú tó dúdún. ọ̀sẹ̀ bọ̀ wádìí nǹkan tá a lè nǹkan bẹ nínú Islam tá a lè lò láì ní ṣẹbọ tó ti yọ ọ̀sẹ̀ bọ̀. ọ̀sẹ̀ bọ̀ ọlọ́wọ́ ọ̀fẹ́ ìgbàyìí sáré fáwọ̀ mọ́kìrì ní wọ́n kò wá tì ní. tí ó máa ti gbogbo tí jẹ́ ète wọn àti agbára wọn ọ̀tá tí ó máa ti dànù agbọ́dọ̀ wá káàsìlé. láwọn nǹkan tá a fi sára. òkà wà bẹ́ẹ̀. òkà oríkì wà bẹ́ẹ̀. òkà wà bẹ́ẹ̀. Àtàwàgéèrè yìí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹni tíra káfí sápò bí ẹni tó ká wà tó ká mọ́. káti tíra sápò. káti tíra sápò ó jẹ́ sọ orúkọ náà. ó jẹ́ àṣà. ó tọ́ bẹ́ẹ̀. máa fi àdìsí rẹ̀ yín máa lè nà sí kámẹ́rà tẹ́ máa rí ẹ lọ gbójú ẹ̀. ẹ lọ gbójú ẹ̀. kánà tú ó jẹ́ àṣà. kánà tú ó tọ́ bẹ́ẹ̀. nínú Islam. nínú Islam. tí o sátàkó fún. o sátàkó fún akẹ́kọ̀ọ́ bá ń dùn lókù. lẹ́yìn náà. ojú dúdú tẹ́tí rẹ́ẹ̀nì ó ti kọjá náà ẹ lọ sinmi àbí ká lọ ṣe súnà àwọn ọ̀rọ̀ tẹ́ ń pa àwọn yìí ò níbi tó fẹ́ gbé yín lọ kankan ọ̀rọ̀ àbùkù kọ́ o torí ẹ wà so comfortable kò sí tẹ́ lè sọ kò sí mi tẹ́ wàá mọ̀ nǹkan tí mi lè imagine tẹ́ yín lè sọ ẹ tí ẹ ní ìpayà Ọlọ́run kankan lọ́kàn ẹ ta ní gan Rasheed Alagbara ta lẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ kíni oníbídíà pọ́nbélé ni bàbá yìí ẹ kí bàbá yín mú wálé ọkọ̀ kan náà láwọ̀kan náà ẹ mú ẹni nínú Suratu Nisa níbẹ̀ ni ẹ̀rí kéké ọ̀nà sọ di pé ká pèsè tó yá sí di pé àwọn sàhábà ni Ọlọ́run ọba ń bá wí nínú súrà yẹn nínú àyà yẹn Suratu Nisa àyà 71 màá kà nísìn màá tù màá kọ́ àwọn mufasiru wa ohun tí wọ́n sọ lórí ẹ̀ ẹ wà rí pé ẹ̀yin gangan láyà yẹn ń bá rí ẹni pé nínú rẹ̀ ni Kùránì ní pé ká pèsè òkà Aluwo Alqurani ó sọ bẹ́ẹ̀ pé a lè pèsè òkà Aluwo lẹ́nu àfáà òkà Aluwo ṣé ó tẹ̀ wá jọ mí lójú ni kí ni orúkọ yìí tó wà ń lọrin yìí Làbíbù ṣé wá nítumọ̀ ni Làbíbù Àgbàjì náà nípa lè lòkà ẹlẹ́lu ẹ̀sìnfẹ́rẹ́ bí ìgbà tíyàn tó ní jínù lára ìyá máa sọ̀rọ̀ báwọn kẹrin kó gbádùn iṣẹ́ wo lànàbí wa ṣe gangan àní iṣẹ́ wo lànàbí wa ṣe
ẹnìkan ò ní mọ̀ṣálá ìgbọ́rọ̀ iye àfi kó já sí pé tó ti ní effect nínú ọpọlọ ẹ̀ jà ẹ̀sìn kọ́ lélẹ́yìí àní à ń ṣàlàyé kí jẹ́ pé à ń bá ẹ wọ́n ń jà wọ́n bínú bàbá kí wọ́n bínú wọn sí mi ì tó wọn lọ́jọ́ orí mi ì tó wọn possibly gan mo lè jẹ́ kan náà tí wọ́n gbẹ̀yìn síbi ọmọ wọn mi ì tó wọn lọ́jọ́ orí ohun tó lọ́n sì ti ṣe tí màá fi tọ́jọ́ orí wọn èmi ò tún lè rí báwọn tún ṣe rí wọn so onírúkẹ́ mi kò sí mi ìmọ̀ wọn rí mi tí ẹ̀ rí wọn rí àmọ́ téèyàn bá ń sọ bídíà tó bá ń sọ àwọn èèyàn nù yóò ní problem láwùjọ o ó máa ní problem torí pé àwọn kan ò ní sùn kákà kọ́ wọn lọ́wọ́ bíi dìrín bẹ́ẹ̀ ká máa ṣe ẹlẹ́wọ̀n bá yín padà bá nàbí yẹn ṣe nìyẹn. bàbá yìí náà tó bá jẹ́ èèyàn rẹ̀ bí mi ṣe mọ̀ wọ́n rí iná ni màá ṣe máa gbọ́rọ̀ wọn tí màá máa gbé fún ẹ̀ pa bàbá yìí àáfà dáadáa bàbá yìí àáfà àmọ́ mi ò kò sí àlákọ̀ọ́kan láàrin èmi àti rárá àníkẹ́ mọ́ ẹyí máa ṣe àwọn fátíwà wèrè yẹn mọ́ ta lè rò pé orí ẹ̀ kú ẹ̀ á jòkó sí ibẹ̀ yẹn ṣe mo kọ tíra tẹ́ bá kọ tíra ńkọ́ tíra wo lẹ kọ gan tíra wo lẹ kọ tẹ́ ẹ wá ń pa ayé o tí ẹ tẹ́ rí gan nǹkan mọ̀ léwu subhanallah bẹ́ẹ̀ ṣe wà ní nísìnyí báyìí tíra tẹ́ ẹ kọ yẹn kí ni àwọn ń tẹ́ require àwọn tẹ́ ti acquire rádà tẹ́ acquire láti lè fi kọ tíra yẹn torí pé ìyẹn kọ tíra nísìnyí kò ní ìtumọ̀ kankan torí pé èèyàn ló ń kọ dídí tíra tó yẹ pé mùjálà níbi mẹ́rin ni orin nìkan ló kọ sínú ẹ̀ kò ní ìtumọ̀ ẹ kọ tíra ṣé talẹ́fẹ́ mú fatiwa fún talẹ́fẹ́ ṣẹ̀sìn fún ná kí ni topic tíra yẹn kí ni tẹ́ fẹ́ sọ síbẹ̀ èmi ò tiẹ̀ nídìí kí n gbọ́ dé èmi ká ń gbọ́ kọ́ sọ pé ẹ kọ tíra ni o kí tíra wo ló ní bídíà fẹ́ kọ inú yìí tẹ̀ kọ́ ló ń kọ tíra torí pé ẹ̀ mọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tìjú kọ́ nílé fún tẹ́ ń sọ yẹn kò yé yín ìwọ ọdẹ tó bá ń wo tó bá ń sọ pé àwọn kéèké wọn bá àgbàlagbà ẹ farabalẹ̀ kó o gbóòtọ́ ọ̀rọ̀ ohun tí alágbára omi ń sọ òye débi pé yóò wá kọ tíra ní ibo ló ti fẹ́ tíra o tíra kíni nínú súra Alqurani tó sọ rí pé ọlọ́run ọba foríjì gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá àyàfi kí ni kéèyàn ó sí ẹbọ pẹ̀lú ẹ̀ wọ́n sọ wípé àwọn bàbá wọn ní tó sọ òye wọn ohun tí wọ́n fẹ́ sọ yẹn kò yé wọn kí pé bíyà problem kò kà yé wọn lásán náà ni ẹbọ ni ò dáa ẹ má ṣẹbọ ẹbọ ni Islam ò fẹ́ ẹ má ṣẹbọ àmàkàwọ ẹsẹ kò sí wàhálà màá wá ṣe ìtìsọ́ọ̀lù ọ̀rọ̀ yín màá ṣe é pẹ̀lú àkídà tó bá bá mu nínú ayé Alqurani ẹ lọ túbá o ọ̀rọ̀ yẹn kò kí ń ṣe ọ̀rọ̀ gidi o ẹ lọ túbá ẹ má wà so comfortable ẹ má torí rí pé ẹ fẹ́ wẹ́ẹ̀rí àbí torí pé ẹ fẹ́ win èyí ń win nínú ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ní ẹ̀sìn hàn lẹ́sàn dandan kọ́ ni kẹ́ ẹ win ní ẹ tún wá lọ́la nísìnyí ẹ tún sọ mí bàbá ẹ tún máa sọ èmi èèyàn kí win ní nínú ayé Alqurani lẹ ti mú káṣó òkà Aluwo àwọn òkà lẹ ti mú wá nínú ayé Alqurani lẹ ti mú káṣó tíra pọ̀ àbí káṣekùn di àwọn oúnjẹ nínú ayé Alqurani yẹn lẹ ti mú wá kó bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà lẹ sọ pé ànábì náà pé ànábì wọn ṣe kánàkù lójú ayé ànábì kánàkù lójú ayé ànábì ok ó pọ̀ bá náà o bákan náà lẹ sọ rí pé ẹ ní òǹkà fatia tí máa ń yẹta ẹ̀yin mùsùlùmí níbo lẹ ti gbọ́ rí pé ṣànábì ládàá pé kò wọlé ànábì tó jẹ́ ànábì Ọlọ́run wọ́n lẹ̀ lóko lẹ́yìn ẹ̀yìn kan bàtà ànábì lọ́tọ́ ìf ẹ̀mọ́ tí wọ́n fojú ànábì Ọlọ́run ọba rí ànábì tán fi fatia rán kò láṣìírí fatia
ànábì tán fi fatia ràn kò má dàdí fatia tí ó wá dógun kígbẹ́ ẹ̀yin lẹ mọ òka fatia tí wọ́n pẹ́ tán bá yìnbọn báyìí kẹ́kẹ́kẹ́kẹ́ kò ní wọlé káfá Yusuf tẹ fún ní òǹkà fatia ń dò ní àti kùndí àbí kílẹ̀ ní kọ́ so pọ̀ kùndí náà ni kẹ́nìkan bọ́ tàwa kẹ́nìkan dàbọn bò lójú àwọn mùsùlùmí ẹjọ́ ojú àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ yín àwọn onírò ẹgbẹ́ yín o àní ojú ti láyé ilẹ̀ ti mọ́ kọjá gbogbo fatia lèmi ń sọ o fatia lèmi ń sọ o mi sọ àwọn oògùn òṣì tẹ́ ń ṣe o àwọn ẹ̀dá yín tẹ́ ń ṣe yẹn o ok fatia tẹ́ sọ ní pé àdàdí ẹ̀ wà yẹn tábà ní ànírọ́ ni irọ́ àwọn yára ẹ̀dẹ̀ jòkó síbẹ̀ ẹ̀dẹ̀ ń parọ́ fún wọn ẹ̀ ń parọ́ fún àwọn ìyá yẹn àwọn ìyá ẹ̀dẹ̀ ń kó ìmánì wọn lọ ẹ̀ ń bà kídà wọn jẹ́ kí ni mùsùlùmí fẹ́ fògùn ìbọn ṣe ìbọn torí pé ẹ ká lọ sínú súrà yẹn insha Allah ẹ ká lọ sínú súrà yẹn náà mi tẹ̀ ní fẹ́ ṣe wàhálà púpọ̀ ọ̀rọ̀ bàbá ò nídìí wàhálà púpọ̀ kò nídìí problem kí láwọn máa ṣe wàhálà sí nípa alákàlọ́ wo Suratun Nisa aya 71 ẹ̀yẹ́ ká gbọ́ kíkà rẹ̀ bala isti'adha ya ayyuhal ladhina amanu khudu idrakum fanfiru thubatin aw infiru jami'a ibi tí bàbá kà dé nìyẹn ṣẹ́rẹ̀ wá rí ó sọ pé bàbá ẹ nídìí mò ń bọ̀ ẹ kí bá yín wá jáde mò ń bọ̀ ẹ kí bá yín wá jáde ṣó náà ni náà ẹ nídìí tíra yìí ẹ nídìí bàbá ìsòfin ulumil Qur'an ẹ nídìí tíra yìí gan ẹ ti máa rí dáadáa tẹ wákàtí kà nígbà kan rí bí ẹ ti wá gbàgbé ẹ it's better kẹtù lọ wá tíra yìí kẹtù lọ gbá kẹtù kà ìyẹn lọ báyẹn tíra kan náà wà nínú ilé kí lórúkọ tíra yìí tafsir wa mufasiru àtẹkíní kan tafsir wa mufasirun ṣá tafasiru wa mufasirun àbí bákan ṣá bí tí à ń ṣe rí nìyẹn ẹ wàá mọ̀ rí pé àwọn àyà kan wà tó yá sí pé tẹ́ bá dáa tú tíra tí mo kọ́kọ́ mú wáyé báyìí nísìnyí báyìí bàbá ìfún ulumil Qur'an yóò jẹ́ kẹ́ ọkọ̀ mọ bí yẹn ṣe máa ń tú Al-Qur'an ẹ gbàgbé èdè ẹ mọ Qur'an tú rárá ẹ mọ tú rárá ìwọ tó bá fẹ́ ṣe rọ́dù fún mi bí mo yẹ ń ṣe ni kò máa ṣe o máa bú èbú o wàá kó tíra wá ni o wàá máa mọ́rọ̀ wánú tíra tí wàá dẹ̀ máa júwe page tí màá ti mọ̀ pé olódo ni mí lóòótọ́ àmọ́ ìwọ tó bá ń bèbú tó ń bèbú àmì ìráyè èbú o nǹkan pọ̀ tí mo ń ṣe kọjá kó wá máa bèbú o bàbá torí mọ̀ pé bàbá ẹni àwọn tó jẹ́ bí àwọn dogs tá máa gbó létà ok tí nǹkan náà ajẹ́yìn bá fẹ́ gbó kó wá ṣerú gbìyànjú tèmi ṣe yìí yóò lọ ṣe yóò tẹ̀ ṣe wàhálà púpọ̀ tí ò bá ní bèbú yóò ṣe wàhálà kó tó lè rọ́dùn àwọn ọ̀rọ̀ tí mo sọ ìwàhálà rẹ máa pọ̀ gan o ok tẹ́ bá fẹ́ wá ṣe rọ́dù fún yàn ṣe tẹ́ fẹ́ ṣe rọ́dù fún yàn tẹ́ fẹ́ tú Qur'an rádà ẹ mẹ́tù rí pé ó lọ pẹ̀lú òfin mufassirun ó lọ pẹ̀lú òfin àwọn onítẹ̀fsir ó dẹ̀ lọ pẹ̀lú òfin tẹ̀fsir fúnra rẹ̀ àwọn àyà kọ̀ọ̀kan wà tó yá sí rí pé tẹ́ bá dáa tú ẹ ṣe àbòsí tẹ́ bá dá àwọn àyà yẹn tú ẹ máa ṣàbòsí níbẹ̀ yẹn àbí nínú àyà Al-Qur'an nísìn ó wá wà rin ó wá falazù yọ ń bẹ̀ àbí ó kà lọ fa sẹ́ńtẹ́sì kan yọ ń bẹ̀ pé ya ayyuhal ladhina amanu la taqrabu salata wa antum sukara
hatta ta'lamu ma taqulun náà kó wá dákẹ́ ń bẹ̀ yẹn kó má sùn kankan ó ti ṣàbòsí ń bẹ̀ yẹn kó má wá lọ wá tafsiru kó wá lọ wá sábàbù nùzúùlù ẹ̀ kó wá wo tó tún padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn alábòsí ni wàá máa jẹ́. Bàbá yìí wọ́n sọ rí pé nínú Alqurani gan nínú Suratu Sirayi àyà 71 Ọlọ́run gan sọ rí pé ẹ gbìyànjú kẹ́ múra gbogbo tẹ́ bá fẹ́ ṣe nínú ayé kẹ́ mẹ́sọ̀ pé ká múra ogun ohun tí wọ́n ní fi ṣe wá ní sùtá ká múra rẹ̀ kí wá ló burú níbi ká ṣe tíra ká fi tíra ká fi sápò ká ló burú níbi ká ṣe tíra bí ká kí wọ́n tó sọ ká lò ká àwọn nǹkan tí ò tẹ̀ bá sílámù mu ohun táwọn ọmọ ta ń lò káwọn ń bẹ lọ́hùn pé Ọlọ́run o yọ kó níbi aburú yìí o àáfàá wa ń pèpè síbẹ̀ ṣèbẹ́ ti polówó nísìnyí àbí àwọn ọmọ tá a wá bá yín ẹ fún aládàdé Quran ẹ fún ọ ní tíra tẹ́ ń fà bá Yusuf kó so pọ̀ àáfàá Ọlọ́run tẹ́ ẹ bá ní kú mọ́ gbogbo nǹkan ẹ̀ níyẹn torí pé mọ̀ pé ẹnìkan ló fi mọ̀ yín o ìmọ̀ yẹn ẹnìkan ló fi mọ̀ yín ká ní pé lóòótọ́ ni o torí mi mọ̀ pé irọ́ ni tá ní pé lóòótọ́ ni o ẹni tó fi mọ̀ yín aina abuhu wa aina jadduhu wa aina abuhu wa aina abu gbogbo àwọn ìran wọn gbogbo nasabiya ibi tó ti bẹ̀rẹ̀ aina hum ibùnú wọn wà gbogbo wọn náà ni wọ́n padà sáyé wọn nígbà tí àsìkò bá dé idha jaa ajaluha la yastakdiru sa'atan wala yastakdimun naam la yastakdiru sa'atan wala yastakdimun kò ní kọjá ìṣẹ́jú kan nígbà tí fìtínà bá dé kò ní kọjá ìṣẹ́jú kan kò ní dínkù ìṣẹ́jú kan nígbà tí tọ́lọ́ bá fẹ́ pààyàn tọ́lọ́ bá fẹ́ pa yín ẹ̀yin gan fúnra yín gan tọ́lọ́ bá dé nísìnyí báyìí pé alágbára omi o ẹ wá tó ọ lọ má dì sí pé ìdí tẹ́ fi ń já alágbára omi ṣé èèyàn gidi máa ń já alágbára omi ni in asba'ukum ma'ukum gawran faman ya'tikum bima'in ma'in tẹ́ ẹ bá jí tó mi yín bá gbẹ ta ni bàbá ńlá kó alágbára omi tó máa mú mi yín padà wá fún yín alágbára omi òṣìwò èèyàn á máa ṣòṣì kó mọ́mọ́ ní aṣòṣì mọ́mọ́ ẹ̀yin alágbára omi kí ni àṣàdúrà sínú omi fún wọn àdomi sóróró kí lẹ́ ń sọ sórí àwọn èèyàn kú ni kí ni nǹkan tẹ́ ń sọ bàbá yìí àti pé gbájú ẹ̀ ní ànábì ò ṣe bẹ́ẹ̀ tánà ìbá ṣe bẹ́ẹ̀ sẹ́yìn jáde nábì ni gbájú ẹ̀ ẹ má fi làákàyè àwọn èèyàn ṣeré má náà ìwọ tó ń tara tó ń gbaraja ó ti sọ nǹkan o tó fẹ́ larí mọ́ póòlù ìwọ náà mọ̀ pé òdodo ni mò ń sọ ó mọ̀ ẹ má wòran o gbogbo àwọn táwọn máa pariwo nísìn pé àfáàyàn ṣe kinní kan ó bú kinní kan ó ní ká má lomi mọ́ ìwọ tó a máa wá ẹ̀rí fún nǹkan tí ò nítumọ̀ yìí kò tí ì dáa fún ẹ kò dáa fún ẹ ó wà òkè fúnra rẹ gan jàlámíà ẹ ti ń gán létí ìwọ náà fúnra ẹ ṣe fúnra ẹ kó dáa fún ẹ. bí àṣà yàrá kan lórí saviour so ìyá yẹn sọ rí pé èmi tí mò ń gbé nínú tí mò ń wẹ̀ nínú jacuzzi tí mò ń gbé nínú ilé tó yẹ pé ilé mi ní swimming pool tó yẹ pé mo ń wà òkè fúnra wọn àwa lọ sọ́dọ̀ bàbá kan àbí bàbá kan wàá ní kó lọ máa wẹ̀ nínú ilé àlàpà kan wàá ní kó lọ máa wẹ̀ nílé àlàpà ìwọ tó ń gbé níbi tó dáa wàá lọ sọ́dọ̀ bàbá kan tíṣà rẹ̀ nídùn ta ni ẹni tó níṣòro náà yín méjèèjì tó ń fúnra ẹ̀ bá mọ solution ni kò ní wà níbi tó ń wà yẹn
àmọ́ tó bá jẹ́ pé tó farabalẹ̀ tí Ọlọ́run tó yẹ òdodo ni ó máa sọ òdodo bí ẹ̀ bá ti bá bọ́ká àfáàbábábá tọ̀ farabalẹ̀ báyìí lọ́lọ́run wí báyìí lọ́lọ́run wí báyìí lọ́lọ́run wí ẹni tí ó bá ṣe sàárà fún yín kò ní fẹ́ kò ní yóò ṣe ẹni tí ò bá sì ní fún yín ní nǹkan ò bá ìparẹ́ kó o pa irọ́ láti ayé ìdọ́run ò ní jèrè ń bẹ̀. Bàbá Alagbara Omi ká sọ rí pé Alqurani sọ rí pé ká múra tá a bá ń lọ ojú ogun mi mọ́ bí ojú ogun náà wọ́n sọ o mo ṣáà gbọ́ pé Alqurani ká múra yẹ gbogbo ohun tí àwọn èèyàn fi ní ṣe wá ní ṣùtá tí ogun òfin ní ràn wá tá a sì òfin ní ràn wá tí gbọmọ kankan òfin ní ràn wá Alqurani ní ká múra àwa kọ́lá Alqurani ń bá wí ẹ̀yin mùsùlùmí àwa kọ́lá Alqurani ń bá wí o àwọn sọ̀hábíyà Alqurani ń bá wí. Kùránì pé yájọ́ lẹ́dínà ámánù ẹ̀yin tẹ́ nígbàgbọ́ lódodo khudu idirakum fanfiru fubatin awinfiru jami'an ó ní rí pé ẹ̀yin tẹ́ nígbàgbọ́ lódodo ẹ mú ìṣúra dání ìṣúra ó tẹ́ pé ẹ fi máa dọ́kùnrin gidigba wọ́n tó wá máa ń gbá blow mú glove ẹ lọ́wọ́ tó ń push punch gidi gan wàá mú glove ẹ lọ́wọ́ wàá mú gbogbo necessary things ó gbọ́ ìwọ tó ajá sí ní pé karat ló mọ̀ ọ́ jà wàá mú kìtì ẹ lọ́wọ́ ìwọ tó ajá sí ní pé swọ́ọ̀dì ni o mọ swọ́ọ̀dì lò dáadáa fine wàá mú àmọ̀ lọ́wọ́ wàá mú àwọn swọ́ọ̀dì lọ́wọ́ wàá mú gbogbo nǹkan tó fẹ́ mú lọ́wọ́ ìwọ tó ajá sí ní pé àrò ló mọ̀ ń lò ní ẹ kó gbogbo àwọn kìtì ẹ kó lọ́wọ́ o. níbo ni ó ń de wa níbo ń tíra wa àní nínú ìtàn nínú ìtàn gan nínú ìtàn níbo lẹ ti gbọ́ pé àwọn sọ̀hábà kan wà wọ́n wá ń ṣàwọn kò wọlé ṣàmì kò wọlé níbo ẹni orí yóò dilé ni kò sí nínú ìtàn níbì kan táwọn sọ̀hábí àtàwọn ṣàwọn níbì kan kò wá wọlé ànábì lélẹ̀ wọ́n lé òkò má nábì òkò ká nábì lẹ́yìn ànábì ò mọ tíra adé àwì ànábì ò mọ pàródé ẹ wà á gbọ́ àwọn fátíwà àwọn ulama lórí ohun tí bàbá Alagbara Omi sọ yìí ẹ gbọ́ fátíwà àwọn ulama lórí tí bàbá Alagbara Omi sọ yìí. àwọn nǹkan tí ànábì ní àwọn ṣe ó náà ní nǹkan tó bá jẹ mọ́ ẹbọ náà kò fẹ́ ànábì ní àwọn ṣe ó dàtẹ́ bá fẹ́ jagun Islam sọ pé kẹ́ ẹ dira ó ọ̀gbọ̀ Islam ní ẹ dira tẹ́ bá fẹ́ jagun tẹ́ bá gbogbo tẹ́ bá kó lè mú yín safe ẹ dira ẹ ṣẹbọ adájọ́ bíi bisimilayi kan bẹ. àwọn ọ̀gá bisimilayi kan bẹ. mo sọ fún yín tẹ́ ẹ bá lò ó tẹ́ ẹ fi ṣègbàdí wọ̀lá ìsúnmọ́bí lẹ́sẹ̀ ẹ̀ náà wà tó bá yìnbọn ọmọ yín yóò ibòmí ni yóò kàn gbà. ibòmí ni bàbá yóò máa fẹ́ lọ. aláwọ̀ bẹ̀rẹ̀ bí káàbà. ọmọ àdàdé ìsúnmọ́bí ní sọ àdàdé ẹ̀ lórí afẹ́fẹ́. To confirm, tested and trusted. Níjọ́ tí sẹ́wọ̀n pé tí a bá ń lo nǹkan èyí ò rí àdánwò ẹ̀ níjọ́ táwọn olè gbógun tán wá bí. So Fatima tó di àwọn nǹkan wọ̀nyẹn mọ́lẹ̀ àyínà ò gbọ́ náà ààbọ̀ gbà tí wọ́n á fi lè fún ànábì Ọlọ́run ọba lẹ́yìn ká fọ́ olóko lẹ́yìn tó dẹ̀ wọlé kò sí nǹkan tó beyond the Islam is all about everything about Islam ó wà physical gan kò sí nǹkan kan tó jẹ́ spiritual kan níbi ibẹ̀ pé bóyá àwa lè rí kò lè ṣẹlẹ̀ kíní kan wà tí yóò kó sínú kíní kan wá sáwọnú kíní kan láì ní rí inú Islam kan ok Kùránì sọ pé yá ayyuhalladhina amanu
khudu hidrakum fanfiru thubatin aw infiru jami'an oni rí pé ẹ mú ìṣúra yín lọ́wọ́ ńgbà tó bá ń lójú ogun káwọn àjọ kan máa rìn káwọn kan máa lọ máa dárìn ní ẹgbẹ́ kọ́nà ẹ kóra yín in group àbí kẹ́ ẹ lọ táwa fẹ́ àbí kẹ́ ẹ máa rìn in massive kẹ́ ẹ pọ̀ kẹ́ ẹ múra Kùránì yẹn kọ́ wọn ní war strategy ni Kùránì kọ́ wọn yẹn ó tún wá fún wọn ní war format ní second aya tó wà níbẹ̀ láì fi máa rí pé bàbá yìí gangan òun ni Alqurani ń bá wí. ok wa inna minkum laman wa inna minkum ní aya 72 ni wa inna minkum laman la yubati anna fa in asabatukum musibatun qala qad an'ama Allahu alayya idh lam akun ma'ahum shahidan wala in asabatukum fadlun ìyẹn ní aya 73 wala in asabatukum fadlun minallahi la yaqulanna ka an lam takun bainakum wa bainahu mawadatun wa ya laytani kuntum ma'ahum fa afuza fawzan 'azima. Ní aya tó tẹ̀lé aya 71 ní bàbá tú ní aya 72 ok Kùránì sọ pé a máa rí láàrin àwọn tí ó máa kó ọ̀lẹ sí dí àwọn èèyàn láti jagun sójú ọ̀nà Ọlọ́run láti lọ sójú ọ̀nà Ọlọ́run bí Abdullah ibn Salul naam bẹ́ẹ̀ ni Abdullah ibn Abi Salul naam ètò tó pa láàrin àwọn mùsùlùmí mùnáfìkí ni o ètò tó pa láàrin àwọn mùsùlùmí tí ń kọ́lẹ̀ sí di àwọn kan ìwọ tó bá ní súnà ṣe tó bá lákìdá ṣe má kó orí ibu tiẹ̀ má kó ran àwọn èèyàn tọ́lá ní kó wẹ́ẹ̀dì ta ló rán iṣẹ́ gan ta ló gbé ẹ̀ kalẹ̀ ní mufti wọn lọ ń kọ tíra kí ni tíra tẹ̀ kọ kí ló fẹ́ wà ní tíra tẹ̀ kọ yẹn kí ló ní bí díà fẹ́ kọ́yàn tí ó bá jẹ́ kí ni kí èèyàn kọ tíra wá jóríire ni èèyàn kọ tíra ò kí ń ṣoríire Kùránì sọ ní pé anabi Muhammad sallallahu alaihi wasallam anabi sọ ní pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khairan aw liyasmut ẹni tó bá nígbàgbọ́ nínú ọjọ́ tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó lè nígbàgbọ́ nínú ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama kó sọ dáadáa àbí kó keep short ṣé oríire wà níbi ibẹ̀ ni ó wá kọ tíra wá ní kíni aburú náà ni ó fa aburú káburú àwọn ọ̀gá yín tá ti lọ náà ni oníbídà kọ tíra kí lẹ fẹ́ kọ síbẹ̀ kí ni ó tẹ́ fẹ́ kọ síbẹ̀ àwọn káwọn àtàwọn ọmọ kọ́lẹ̀ sí di àwọn èèyàn tí wọ́n sì ní pé tẹ́ bá kan ìdààmú ẹ máa gbọ́ o tẹ́ bá kan ìdààmú lójú ogun yẹn kọ́ọ̀là yóò máa sọ ní pé kọ́dí àní àmàláhù aláyà ìdílám àkúnmá àhún ṣe ìdán yóò máa sọ ní pé Ọlọ́run ló yọ mí o tí mi ì bá wọn lọ in àsọ́ọ́bá ti kún mùsíbà tún tí fìtínà bá kàn yín níbẹ̀ tán pa yín tí wọ́n ṣá yín tán yìn yín níbọn tẹ̀mí yín bọ́ sí i ṣé wọ́n ní dèta mú lọ́wọ́ nǹkan tẹ̀ní tí bàbá Alagbara Omi nìkan mú lọ́wọ́ òkà Aluwo àti oògùn ìbọn tẹ̀ní kí wọ́n mú lọ́wọ́ nǹkan kò ṣiṣẹ́ mọ́ Kùránì sọ nípa ẹ̀yin sàhábà ẹ̀yin tẹ́ ẹ dáa jù ẹ̀yin tí ìran yín dáa jù ẹ̀yin tí bíbí yín àti ilé yín àtọ̀nà yín tó dáa jù iná sọ bá ti kún mùsíbà tún tí fìtínà bá dé bá yín níbi iṣẹ́ Ọlọ́run tẹ́ ń jẹ́ yẹn kọ́lá àkọ́dí àní àmàláhù aláyà ìdílám àkúmá àhún ṣẹ̀hídà tí mi ò bá wọn lọ o yóò ló ń dúpẹ́ mùnáfìkì yóò ló ń bá wọn lọ òun ò bá wọn lọ o nígbà tó ti kan ìdààmú níbẹ̀ ṣé èèyàn máa ń kóró àwọn kan tẹ́ kó lọ́wọ́ yẹn àbí ṣe bí ẹ máa pẹ́ àkídà míì ni ìmánu míì ni ìmánu Ọlọ́run kọ́ nìyẹn ó ti split ẹ̀ ó ti mú oògùn àlùwò lọ́wọ́ ó fẹ́ lọ jẹ iṣẹ́ Ọlọ́run àwọn àlùwò yẹn àwọn deities yẹn àbí kí lá ń pè wọ́n
oní duty oní deal tó máa pay fún wọn, ó rẹ̀ ní duty láti ṣe nǹkan kan fún wọn, láti ṣe fún wọn àbí ok ọlọ́run ọba lọ́yẹ̀ dàgbọ́n sọ́jú ọ̀nà rẹ̀. Báwo ló ṣe máa lo oògùn àlùwò, ló ṣe máa lo tírà láì ní tẹ̀lé àwọn òfin tán là kalẹ̀? ẹ mọ̀ pé tẹ̀sírìn ni o, tẹ̀sírìn sì lélẹ́yìn nínú pé o fẹ́ jagun ọlọ́run, o dẹ̀ tó wá ní òfin míì tó ń tẹ̀lé nínú nǹpó fẹ́ ṣètò ọlọ́run náà. òkà àwọn ní àwọn kì í fi sọ́wọ́ ọ̀tún owó òsì ni o, òkà fà lábẹ́ ni o, fà lábẹ́ ni kẹ́ fi sí o, tó o mọ̀ ní pé tó bá fi síbí kò ní ṣiṣẹ́. tó bá fi síbí ìfà lábẹ́ òun náà ni ó tó ṣiṣẹ́. ohun tó ń ṣe yẹn náà òun ṣe ìjọsìn fún kinní ẹni o, torí pé òun tẹ̀lé àṣẹ rẹ̀ blindly, òun ṣe ìtìbá kinní yẹn. àwọn ẹ̀mí tí àwọn àlùjànnú tí wọ́n jẹ́ kí kinní yẹn ó ṣiṣẹ́, àwọn ló ń ṣe kinní yẹn, àwọn ló ń ṣe ìtẹ̀lé wọn yẹn. ok wọ́n ní àtọ́ àti fòkà igbá yẹn báyìí kó tó dìde wàá tọ̀ sí lẹ́nu ni o, àbí ká lọ wá aláboyún tí ó máa tọ̀ sí lẹ́nu ni o. ń tẹ̀ ń ṣe yẹn, aláboyún tó tọ̀ sí lẹ́nu yẹn, oúnjẹ tí o fẹ́ fàlìjànú yẹn, táwọn ìjànú yẹn nídìí lọ́wọ́ ẹ nìyẹn. bàbá Alagbara Omi, ṣé ohun tẹ̀ ń píríṣì fáwọn new generation tí wọ́n ń bọ̀ lélẹ̀? kí lẹ fẹ́ sọ fún àwọn ọmọ kéwú? kí lẹ fẹ́ sọ fún àwọn ọmọ àsọ́rùlù wàrọ̀ ní àwọn youth? kí lẹ fẹ́ sọ fún wọn? tábà ní wọ́n mú kan tó fògùn náà yẹn, kí lẹ fẹ́ sọ? ẹ wà proud, inú yá dùn kán mú ọmọ yín nísìnyí báyìí pé ó fògùn náà nìkan wọ́n bá tírà lápò rẹ o, inú yá dẹ̀ dùn bẹ́ẹ̀. kán bá pàrọ̀ lọ́wọ́ àfa Yusuf tẹ fún ní àdàdì Kùránì, àdàdì Fatia, à ń bọ̀ ń bẹ́ o. ẹ̀rí rí pé kẹtẹ̀lẹ́ ládàdì gan-an ṣíríkù ni kẹtọ́ wọn ní àdàdì kẹtọ pé ládàdì kìnìkan yẹn kò tún sí nínú ẹ̀sìn. kámọ́tò wa ní pé ẹ wá ń da ẹbọ pẹ̀ mọ́ Alqurani, mo fún ní nǹkan kan kó dé. kí ni nǹkan tó fẹ́ dé? kí ni tó fẹ́ dé? wala in asobakum fadilun minallahi la yakulanna ka an lam takun bainakum wa bainahu mawadatu. torí dé bá kàn yín tẹ rí victory, tẹ great nídìí iṣẹ́ yẹn. la yakulanna ka an lam takun bainakum wa bainahu mawada. bí ìgbà rí pé ẹ̀ẹ́jọ́ bára yín ṣe, bí àkókò mọ̀ yín rí, bí ìpẹ́ kò mọ̀ yín rí láti máa sọ̀rọ̀ pé azin òun fúnra á fìlì bí ìgbà pé àlejò lòun fúnra rẹ̀, torí pé ojú ti yẹn ó ti pọ̀jù fún. ẹni pé kí ló máa sọ? yóò sọ ní pé yálé ìta ni ó mà ṣe fóun o, kúntù má fa àfúzà fọ́ọ̀dà nàdìmọ̀. ká ló lọ tẹ̀lé wọn lọ ní àwọn náà bá sì jèrè, òun náà bá sì jèrè, tóun náà bá ní victory báyìí ní ohun tó ga gan. ìwà mùnáfìkì nìyẹn. bó o lọ ṣe wá jọ máa wá, kí ló kàn wá ń bẹ̀ nísìn? kí ló kàn wá pẹ̀lú tírà? kí ló kàn wá pẹ̀lú oògùn àlùwò nínú àyá Alqurani yìí? ibi tó ti wá bá bàbá yìí wíre o ní àyá 74, àyá yẹn tẹ̀síwájú, ó ní falyuqatil fi sabilillahi alladhina yashruna al-hayata dunya bil akhirah alladhina yabi'una al-hayata dunya bil akhirah. ẹ bá wọn jà, kọ́tàlá kọ́ o náà yùkọ́ kọ́tàlá náà mazidi bi arifin wa idin alimusharaka náà kọ́tàlá falyuqatil till ẹ bá wọn jà, ẹ pariwo mọ́. bàbá ẹlẹ́bọ ni, ẹlẹ́bọ. wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹlẹ́bọ kó wá ní ẹlẹ́bọ ni bàbá kọ́lọ́ ń bá wa gbà náà. tani alẹ́lẹ́bọ ni bàbá Rashidi Alagbara Omi, tálẹ́ńtà ní kínní
ẹlẹ́bọ fi sabilillah ẹ bá wọn jà àwọn tí wọ́n ti gbé ayé yìí tán gbé ayé lórí báyìí tán gbé ayé tán máa ń kiri ayé báyìí tán kiri ayé báyìí tán máa ń pààrọ̀ ẹ̀ pẹ̀lú alkiyama wọ́n máa ń fi àkídà àwọn èèyàn ṣeré wọ́n fa alkiyama máa ṣeré Kùránì ẹ pariwo mọ́ ẹ bá wọn jà ẹ̀yin gangan láyà yẹn ń bá rí ẹ ṣe kàdélẹ̀ ẹlẹ́bọ àgbàlagbà táyì ni ẹ ké mọ́ wọn ó ti ń dùn ẹ̀ tí bá ń dùn ọ̀hún mú fóònù yẹn kó lámọ́lẹ̀ àwọn tẹ́fẹ́ sórí ire pọ̀ kọjá yìí tẹ́fẹ́ sórí ibú ìyẹn máa jíǹgbà mi kó ṣù sórí burúkú fún rẹ̀ kò nítumọ̀ kò ní wọ́n ló ṣùt fún rẹ̀ ó ṣùt fún rẹ̀ nínú àbá àgbàlagbà ibi tẹ́ bàdé lónìí nísìn tẹ́ dàgbàdé tọ́jú orí yín dé lónìí ṣó yẹ ká mọ bẹ́ẹ̀ yín àgbàlagbà yìí níbi àwọn ọ̀rọ̀ héhe bí a ṣe Oǹdó ètí tó héhe ká mọ bá yín bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ rádaràda mo fáwọn Yusuf ní ṣé nǹkan tí yóò fi ń proud nìyẹn àfa Ọlọ́run níbo ní má nìyí wà ìgbà àsáré lè wà rà àsáré kí ni oríire bẹ́ẹ̀ alitilawi ìwọ náà mú tíra jáde ṣó lódo ni ìwọ náà ni gbé tíra jáde ìwọ náà mẹ́rin wá ohun tá à ń sọ yìí o báyìí ni o ànábì báyìí ni o ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ wà akẹ́kọ̀ọ́ lónìí torí mo máa ń láìkí dáadáa ẹ̀fẹ́ máa ń gbìyànjú pé àdìsí máa ń má àdìsí wà àbí ìmá àdìsí wà kò yé yín bọ́yẹn ṣe máa ń má àdìsí wà kò tí ì yé yín okay wa man yuqatil fi sabilillah fayuqtal aw yaglib fasawfa yutihi ajran adima ẹni tó bá ja ìjà sójú ọ̀nà Ọlọ́run ọba tó sì borí ó borí o kò borí o ó ṣáà gbìyànjú ó dìjà sójú ọ̀nà Ọlọ́run ọba ẹ̀san tó Ọlọ́run ọba san ẹ̀san ńlá ni o gbogbo túrúkù tí mo fi tú tẹ̀síìrì yìí túrúkù àfáàwà Ibn Kathir ni mo fi tú náà eléyìí lọ báyìí torí àsìkò ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni ọ̀rọ̀ nípa ohun tí bàbá Alagbara Omi tí wọ́n sọ náà tẹ̀síìrì tá a lò yìí tẹ̀síìrì Ibn Kathir nìyẹn o bàbá má gbàgbé tíra tí mo ní pé kẹ́ ẹ lọ kà wọ́n bá ìtúfẹ́ olómìnira Qur'an ẹ lọ gbìyànjú tíra àwọn ọmọ sànàwíyà bí àwọn ọmọ ìdádì ni o ẹ lọ wá kẹ́ ẹ̀ka kẹ́ digest ẹ ní máa tútù kùtù mọ́ náà ẹ ní máa tú ìtúkùtù tí ẹ̀ ń tú yẹn ẹ ní máa tú mọ́ so bákan náà eléyìí náà nísìnyí báyìí àti àbí tá a ti fẹ́ mọ ọ̀rọ̀ bàbá níbi tẹ́ ti ń sọ rí pé ànábì ní ká de tíra màá mú definition ká de tíra yẹn màá mú wá fún yín màá ṣàlàyé àdìsí tá nàbì sọ gangan pánábì de tíra àdìsí Abu Dajana tẹ mú wá ẹ náà màá ṣàlàyé ẹ fún yín rí pé òsì ní kẹ́ ẹ wá sọ̀rọ̀ látàárọ̀ dalẹ́ ká má rí oríire kankan bẹ́ẹ̀ àfi ká máa mú fọ́ọ̀tì yín jáde kí n jẹ́ pé àwọn ẹ̀rọ fọ́ọ̀tì yín àmọ́ àfẹ́kẹ́ borí àwọn èèyàn jẹ́ nìyà. àwọn nǹkan tí ànábì ní a máa ṣe ó náà ní nǹkan tó bá jẹ mọ́ ẹ̀bọ náà wọn kò fẹ́ àti ní a máa ṣe ó dàtẹ́ bá fẹ́ jagun Islam sọ pé kẹ́ ẹ dira ó ọ̀gbọ̀ Islam ní ẹ dira tẹ́ bá fẹ́ jagun tẹ́ bá gbogbo tẹ́ bá kó lè mú yín ṣe ẹ dira ẹ ṣẹbọ adájọ́ bisimilá yìí kan bẹ. àwọn ọ̀gá bisimilá yìí kan bẹ. mo sọ fún yín tẹ́ ẹ bá lò ó tẹ́ ẹ fi ṣègbàdí wọ̀lá ìsúnmọ́bí lẹ́sẹ̀ ẹ̀ náà wà náà bá yìnbọn ọmọ yín ibòmí ni yóò máa gbà. ibòmí ni gbàgbà yóò máa fẹ́ lọ. aláwọ̀ bẹ̀rẹ̀ bí káàbà. wọ́n ní àdàdé ìsúnmọ́bí ní sọ àdàdé lórí afẹ́fẹ́. To confirm, tested, okay, tested and trusted. Níjọ́ tí sẹ́wọ̀n pé tí a bá ń lo nǹkan èyí ò rí àdánwò ẹ̀ níjọ́ táwọn olè
táwọn lè gbógun tán wá bí. àfẹ́kẹ́ borí àwọn èèyàn jẹ́ ni kì í ṣe pé àwọn náà ráyè pé kìnnìkan àfẹ́kẹ́ borí àwọn èèyàn jẹ́ ni. okay. tá a bá lọ wo tírà tá à ń pè ní alqawl mufid fi sharhi kitabi tawhid ti àfáà Abdul Wahab ṣẹ́rù rẹ̀ yìí àwọn bàbá Uthaymin ni wọ́n kọ́ bàbá Uthaymin ni wọ́n kọ́ tírà yìí àwọn tẹ́ ń bú tẹ́lẹ̀ para yín lé lórí àwọn náà ni Ọlọ́run nífẹ̀ẹ́ lómi ìṣe mọ́. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam hadith kan wá an ibn Mas'ud radiyallahu anhu qala sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam yaqul inna ruqa tá bá lọ wo inú tírà Alqawl mufid nínú Mujalladul Awwal ní page 116 náà òní tó lè ṣe láyé ẹ̀yin òní ẹ ti rí báhùn ṣe ti rí báhùn ọ̀dà bẹ́ẹ̀. Ibn Mas'ud sọ ní pé òun ń gbọ́ tànàbí sọ ní pé yaqul ní sọ ní pé inna ruqa ọ̀fọ̀ nílẹ̀ Yorùbá bá a ṣe rutí sí nìyẹn rúkìá mutaari tú sí nìyẹn kò sí ntaabẹ́ fi tú sí kò sí pé kábà torí pé ọ̀fọ̀ náà máa ń lò fún nǹkan burú pé bí àwọn ẹlẹ́bọ náà máa ń pè lọ́fọ̀ káàlọ́ báyìí máa ń tu nìyẹn kò sábò sí bẹ́ẹ̀. iná rúkọ̀ ọ̀fọ̀ pípa fátàmá ìmọ̀ à ń kọ́ èmi làwọn ọ̀tún ni èmi ni àwọn àkọ́ nǹkan sínú ìwé ni gbogbo àwọn nǹkan tá a máa ń kọ sínú ìwé yẹn wà tíwálà pàró tírà dídì náà ó fẹ́ jọra wọn tàmáyìmù àti tíwálà tàmáyìmù lèyí tí wọ́n kọ lásán bí àwọn fọ́ ni o bí àwọn fọ́ ni o bí àwọn pépà ni o bí àwọn kankan ni o tàmáyìmù nìyẹn tíwálà èyí tí wọ́n gbé ṣe mọ̀ ní pé ziyada tàmáyìmù ní tíwálà èyí tí wọ́n gbé òun ṣírìkùn Ànábì sọ wípé ẹbọ ni. bàbá ẹ̀yin lẹ sọ wípé Kùránì sọ pé àlèwé tírà ẹni sọ pé àlèlò kánàkò ẹ̀dẹ̀ ní pé nínú ayal Kùránì náà ni oògùn ìbọn wà bulletproof àlìtìláwí ọ̀nà náà sọ wípé tested and trusted wọ́n yìnyín bọ̀n rí ṣé wọ́n yìnyín bọ̀n rí ẹ máa bọ̀ ẹ pẹ́ ọlọ́pàá kájọ lọ sáìnì ní police station kí wọ́n á bọ́ síta gbangba báyìí o kán ní ó yá o ẹ̀yìn àlìtìláwí olóògùn bọ́n ẹ̀yìn àmì ẹ̀dà mọ́ bò kó a mọ̀ kàfá tí àwa kú jálajàla tested and confirmed àbí bó ló ti wí ẹ mọ̀ tanra yín ṣé ohun táwọn èèyàn fẹ́ gbọ́ lásàlátù yín nìyẹn. ẹ̀yin ìjọ Ansarul Wara ẹ gbìyànjú ẹ jẹ́ ká lajú kò kí ń ṣe pé bóyá bàbá yóò lẹ́sẹ̀ kankan tó ṣẹ̀ wá kò mí ìmọ̀ wọn rífà mi ì tó wọn lọ́jọ́ orí tàwa ní ẹ máa bínú wọn tí màá bínú bàbá mi ni mi ò àgbàlagbà ní wọn ti dàgbà ẹ lọ sí mi ẹ má sọ kankan mọ́ ẹ má sọ dáadáa àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa gbàrọ́ dùn ni orí àwọn èèyàn wá kú ni ṣé àwọn àjẹkẹ́ borí àwọn èèyàn tó torí pé ẹ dàgbà kí ni àgbà kí ni ẹgbọ́n bọ̀dá ànábì rí ni ṣé bọ̀dá ànábì wà àbí bọ̀dá Muhammad wà bọ̀dá ànábì Muhammad ẹgbọ́n rí ibi àbòsí yìí náà lẹ́tí máa claim àwọn bàbá nẹ́ẹ̀sì àwọn bàbá kíní kàtá ní bàbá yín àbílí ìsìláàmù láàbàlẹ̀ ìṣìwà o èmi bàbá tèmi ìsìláàmù ni láàbàlẹ̀ ìṣìwà o ìmọ̀ ìdáfútà kàrú bí kọ́ ìsìn ní àtẹ̀mí mi ẹ bá ń fi fi àwọn nǹkan ẹ fi àwọn àbí ìdáfútà kàrú bí Buhari àwọn Dangote náà ìdáfútà kàrú bí Dangote àwọn Buhari bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ń fi àwọn Dangote ẹ fi Buhari ẹ fi Alagbara Omi tẹ́ ẹ fi ń yangàn èmi ò mọ anybody tí Islam bá ti wí ni ẹni tó bá wà láyé ibi tí Islam ní ká wà òun ni bàbá tiwa. àwọn sàhábà ànábì bàbá wa ni wọ́n àwọn ìyàwó ànábì ìyá wa ni wọ́n
àwọn ọmọ yẹn là ń sọ láìka àbáyí fàjíní bíi mísílì im ẹ múrò àwọn sàhábà wá ẹ múrò àwọn ulama sunna yẹn wá fàjíní bíi mísílì im ṣe lè ríru wọn amọ́dà Tijani lẹ́fẹ̀ẹ́ máa fi wé Abdulaziz ṣé Ibrahim Niyas lẹ́fẹ̀ẹ́ máa fi wé Ibn Mas'ud alẹ́ fẹ́ fi wé lá abàlí síwáwù. Fàjírí bí mísílì im ẹ múrù wọn wá. Wọ́n ní àdéhìí ló ń sọ fún yín nísìnyí pé iná orúkọ ọmọ ọ̀fọ̀ pípa tẹ́ ẹ̀ máa ń pa ẹ̀yin ya yín òṣòro mọ̀nìgà ẹ̀yin kìíní kan agbámáàkú ẹ̀yin olókìkí òru gbogbo tẹ́ ẹ̀ máa ń wí yẹn tẹ́ ẹ̀ máa ń wọnú Yorùbá fíìmù yẹn. Fatama im àmọ́ kọ́ ní ìgbáralé ni o yà á kọ̀ọ̀kan sínú àpò nísìnyí irú àwọn eléyìí nísìnyí báyìí. Tàmáyìmù lélẹ́yìn nísìn ẹlòmíì ó wà mú bó ṣe wà nísìn báyìí yóò yà sí ara lé. Gbogbo táà ń sọ yìí àwa ti witness ẹ̀rí ni gbogbo tẹ́tẹ̀ wá rí gbogbo ẹ̀ tán lọ́pẹ́ kíní kan bẹ ẹ̀yin tẹ́ mọ nǹkan tí ń bẹ gangan ẹ̀yin lè má sọ pé ó ń bẹ àwọn tí wọ́n ń ṣe gangan tí wọ́n ti ẹ̀ mọ́ lóòótọ́ àwọn ni wọ́n jù lẹ̀ yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí ni tó wà ń bẹ̀ yẹn ló bá wọn. náà àtàmáìmù shay'un yu'laqu 'ala al-awlad yattaqu bi al-'ayn ohun tí wọ́n máa ń so mọ́mọ lára wọ́n á kọ sínú ìwé mo ti sọ tẹ́lẹ̀ àmọ́ kọ sínú ìwé wọ́n lè wé wọ́n lè má wé alákọ̀wá láàrin òun àti bó ṣe rí náà ni Paro náà ṣe máa ń rí náà wà íyá mina shirik ntáfà yẹn sọ nínú tírà yẹn ni mò ń sọ fún yín yẹn o shiriku ni naam li anna shari'a tani shari'u ọlọ́run anabi Muhammad lam yaj'alu sababan tattaki bi il-ain anabi tí ó jẹ́ ọ̀gá ńlá anabi fúnra rẹ̀ gan ò ṣe ní sábà bí ohun tí àwọn ìyá yóò ṣòro mọ̀nìgà àwọn tí wọ́n fi máa sá fún yín wọ́n tó ń so tẹ̀sùbá tó ń so tíra fi wíwé yẹn tó ń so mọ́ tẹ̀sùbá òun so fọ́tò Ibrahim Niyas òun so mọ́ tẹ̀sùbá tẹ̀ ń kírun yẹn ọ̀rọ̀ yín ń bọ̀ ṣáà lè kírun lẹ́yìn yín ṣáàlè kírun lẹ́yìn àfáà tó mú tíra tí wọ́n so tí tó mú tẹ̀sùbá tó so tíra mọ́ ṣáàlè kírun lẹ́yìn ẹ̀. wọ́n mọ̀ ẹ̀ ká má ṣe ìrun ló fò. Okay. Fatiwa Baladul Hiram àwọn ulama tí wọ́n jọ papọ̀ síbi fatiwa eré àtìrí báwọn tí a ti rí àwọn ulama rẹ̀ tí wọ́n papọ̀ síbi fatiwa yẹn àwọn mẹ́jọ sí méje ni wọ́n kọ fatiwa yẹn. Ibn Baz wà ń bẹ̀ ṣé sọ́lí Fawzan wà ń bẹ̀ àwọn fatiwa àwọn Uthaymin náà wà ń bẹ̀ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àwọn ni wọ́n pè ní fatiwa Lajnatu Daima. Okay. Tá bá lọ wo page 160 nínú tírà fatiwa tí mo gbé wá yìí ó ní tá bá lọ wo page 160 nínú tírà yẹn wọ́n bèrè lọ́wọ́ àfà wọ́n ní pé ǹjẹ́ ma hukumu alladhi yaf'aluna sihira àwọn gámà pé síhìrù ni kí ni ìdájọ́ àwọn tó yá sí pé wọ́n ń ṣe idán bí alágbára omi yìí ni o. ọ̀sẹ̀ bọ̀ wádìí náà tá a lè ń kán bẹ nínú Islam tá a lè lò láì ní sẹ́bọ̀
tó ti yọ ọ̀sẹ̀ bọ̀ ọlọ́wọ́ ọ̀fẹ́ wọ̀nyí sáré fáwọ̀ wọ́n kéré ní wọ́n kò wá tèmi. tí ó máa ti gbogbo tí ń jẹ́ èdè wọn àti agbára wọn ọ̀tá tí ó máa ti dànù agbọ́dọ̀ wa ká sì lé. láwọn nǹkan tá a fi sára. òkà wà bẹ́ẹ̀. òkà oríkì wà bẹ́ẹ̀. òkà wà bẹ́ẹ̀. Àtàwàgéèrè yìí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹni tíra káfí sápò bí ẹni tó bá wà tó ká mọ́. Káti tíra sápò. Káti tíra sápò ó jẹ́ sọ orúkọ náà. Ó jẹ́ àṣà. Ó tọ́ bẹ́ẹ̀. Máa fi àdìsí rẹ̀ yín, máa dẹ̀ nà sí kámẹ́rà tẹ máa rí ẹ lọ gbójú ẹ̀. Ẹ lọ gbójú ẹ̀. Káàmà tú ó jẹ́ àṣà. Káàmà tú ó tọ́ bẹ́ẹ̀. Nínú Islam. Nínú Islam. Tí o sátàkò fún. O sátàkò fún àfẹ́tọ́pọ̀lọ́ bá ń dùn lókù. Lẹ́yìn náà. Bí Alagbara Omi yìí ni o àwọn tó yá sí rí pé idán ni wọ́n ń ṣe ayé alladhina yaktubuna al-ayati ila al-Qur'an al-Karim wa min asma'illahi al-husna ta'ala subhanahu wa ta'ala naam wa yabi'una ali nnasi wa yaquluna hadha alladhi ya'fiduka aw indama yuladu aw yamrudu aw yaktubuna ala warqati wa ya'laquna fi inaqihi aw yadfa'una ila talabati hadha alladhi yaj'aluka dhakiyan aqilan qasatan fi awdhanina wa ifriqiya wa ba'd al-arab naam afásọdí ẹni ń béèrè pé ókè o ẹ dákun o kí ni ìdájọ́ àwọn tí wọ́n ń ṣe idán tí wọ́n máa ń kọ nǹkan sínú tírà tí wọ́n wà wé tí wọ́n máa tà fáwọn èèyàn bí a lórí pé ara ènìyàn ò yá ni o bóyá lórí pé nǹkan ṣe ènìyàn ni o bóyá nǹkan kan ló ṣàmọ ènìyàn ṣá ènìyàn sọ pé ó ń ṣẹlẹ̀ ní ìlú àwọn táwọn kọ síbẹ̀ àti ní àwọn apá ibìkan ní Áfíríkà àti ní àwọn apá ibìkan ní Jaziratul Arab náà nínú àwọn alárúbáwá náà tó máa ń ṣẹlẹ̀ dáadáa bẹ́ẹ̀ torí pé ó ń ṣẹlẹ̀ ní Cairo náà wọ́n béèrè yẹn aljawab ìdáhùn yahrumu kitabatu shay yahrumu kitabatu shay min ghayri al-Qur'an wa asma'illahi ta'ala ala awraqi aw ghayriha liya'laqa ala al-marid min awladi wal bahaim wa nahwihima raja'un shifa aw liya'laqa alayhim raja' al-hifz min al-amrad aw min kayd al-a'da aw isabat al-bi'ain wa asad aw liya'laq ala talabat al-ilmi ar-raja' الذكاء وصنعة الحفظ وفهم وغير ذلك قد سماه النبي صلى الله عليه وسلم شركا بقوله من علق تميمة فقد أشرك nínú dáhùn tí wọ́n bá dáhùn yẹn wọ́n dáhùn rí pé èèwọ̀ ní ká kọ nǹkan kan nínú Alqurani àbí nínú orúkọ Ọlọ́run ọba àbí lórí nǹkan míì ká wá wé ká máa fún àwọn aláìsàn àbọ̀mọ tára rẹ̀ ò bá yá ká so mọ́ lọ́rùn àbí ká fi sápò oògùn ṣọ́ oògùn ọ̀wọ̀ àwọn oògùn kóògùn gbogbo àwọn nǹkan burúkú wọ̀nyẹn ká máa fi sápò ok àbíkẹ́ kó já sí ni pé ìyọnu ayé kán gbé nǹkan sápò gbogbo tẹ́ ẹ máa ń gbé pátá àbí kó já sí ni pé oògùn ìsọyè lóríṣiríṣi báyìí gbogbo oògùn ẹni oògùn tó bá wù kó rí láyé tíyàn báyìí máa ṣe wọ́n ní pé ànábì sọ pé ẹnikẹ́ni tó bá àlákọ̀ tó bá gbára lé tó ti fọkàn balẹ̀
lórí àwọn nǹkan báyìí àtẹ̀mímà nǹkan kan tí wọ́n wé bákan náà lòun àti tiwálà náà tí wọ́n kọ tí wọ́n wé tí wọ́n fi sápò àbí ẹlẹ́ mọ́bì kan àbẹ́ fi sára ògiri àbí ní ìnígbàgbọ́ rí pé tẹ́ bá fi lè fi sínú mọ́tò ẹ̀ ní lásídẹ́ǹtì ṣírìkùn fàkọ́dé aṣíraka ànábì nípa ẹni náà ti ṣẹbọ bàbá alágbára omi alẹ́lẹ́bọ ni yín ànábì sọ rí pé ẹbọ ni kíní yẹn ẹ̀yin sọ rí pé kùránì sọ bí ká máa ṣe kùránì tó ní ká máa ṣe yẹn àwọn akọni kùránì ń bá wí àwọn sàhábíyà ló ń bá wí àwọn sàhábíyà ni ọ̀rọ̀ yẹn ń bá wí so àwọn sàhábíyà tọ̀rọ̀ yẹn ń bá wí leléyìí ó ní rí pé gbogbo àwọn tí ẹ̀yin ń sọ yẹn so gbogbo orú àwọn nǹkan báwọn yẹn àní kò sí nínú ẹ̀sìn ẹ gbọ́yé irú àwọn nǹkan báwọn kò sí ní inú ẹ̀sìn àti rí pé ẹlẹ́kejì mẹ́ ní rí pé náà bídíà ni in short ẹlẹ́kejì ń bẹ tí ó tún jẹ́ bí ọ̀rọ̀ àwọn àfáà yìí náà lórí ọ̀rọ̀ tí bàbá Alágbára Omi sọ yẹn o náà ó náà ni bí ó kún mutaliq al-awraq al-maktuba alay al-haya al-qur'aniya ala jidar al-mandil bí i pé oníbèrè sọ pé insanu marid wa dha'aba ila fakihi wa kataba lahu fi waraqati qur'anan la shay'un akhar thumma qala lahu idha raja'ta ila bayti fadrib ala kulli kalimatin min hadhihi al-kalima من هذه الكلمات المكتوبة من القرآن القرآن نعم ألف لام ذلك الكتاب لا ريب فيه ألف لام يقرأ عليه كلمة ثم يعمل مسمرا ثم لام كذلك ثم ميم كذلك إلى آخر هذا ثم هذه الورقة يقبئها المادة 10 أو 15 يوما هل يجوز التعليق هذا وهل يعتبر شرك بالله وهل هذه تمائم أنت وان بري لليو ǹjẹ́ lè ilé ẹ̀tọ́ nínú ẹ̀sìn Al-Qur'an bí kan kọ láàmù kan lọ́pọ̀ kakọ ordinary Muhammad kẹ má mà kí Muhammad ni wọ́n kọ kí wọ́n lọ gbogbo ẹ̀ papọ̀ kò yé ká lọ gbogbo ẹ̀ papọ̀ ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn ìdáhùn al-jawab la yajuzu amalu kò lẹ́tọ̀ọ́ ká lò ó li annahu min tama'im allati na Allahu na annabi sallallahu alaihi wasallam lọ ọ̀nà ò lẹ́tọ̀ọ́ ká lò ó a nídìí ká ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn Al-Qur'an tó wà zọ́ ìrù ti tọ́ ẹ má lọ bí ìrújú mọ́ ẹ ń lọ bí ìrújú jó tí ń pọ̀ jù báwọn ẹ má lọ bí ìrújú kankan mọ́ torí rí pé kíní yẹn ó ń kó àkídà lọ ni ó kún salatu khalfu ma yata'amilu bitama'im wasir ẹ̀yin ẹlẹ́bọ̀ ẹ̀yin olóògùn Alágbára Omi ṣán lè kírun lẹ́yìn ẹ̀ ṣán lè kírun lẹ́yìn Alágbára Omi só tọ́ka kírun lẹ́yìn Alágbára Omi kò lẹ́tọ̀ọ́ ẹlẹ́bọ̀ olóògùn tó confam pé òun de tíra òun ṣe pàró innama ya'muru masajidallahi man amana billahi Suratul Tawbah ẹni tó lẹ́tọ̀ọ́ kó wọ́n darí mọ́ṣáláṣí lẹ́nu tó nígbàgbọ́ nú Ọlọ́run ma kana al-mushriki an ya'muru masajidallahi bàbá yẹn ṣe wá kò lẹ́tọ̀ọ́ fún ẹlẹ́bọ olóògùn kó wọ́n wá sọ pé wọ́n fẹ́ jọ̀gá ní orí mọ́ṣáláṣí Ọlọ́run ẹni tó lè jẹ ìmáàmù tó lè kírun fáwọn èèyàn òun náà ni ẹni ire tó nígbàgbọ́ nínú Ọlọ́run tó nígbàgbọ́ lẹ́bẹ̀ẹ́ al-qiyama naam yóò jáde onáàsìn àrínú àwọn èèyàn wọ́n máa ní àwọn èèyàn ya'miluna al-Qur'an
walakinnahum yata'ammaluna bitama'im wa sihri hal tajuzu salatu khalfa amla. Ara wọn ẹ̀dá sí pé wọ́n mọ Alqurani o wọ́n kọ́ríù ni àmọ́ tẹ̀sùbá rẹ̀ gbódòfù bàbá ń gbódòfù náà yà síbẹ̀ báyìí pẹ̀lú awọ títìrà rẹ̀ tó báyìí gbọ̀ngbọ̀. Al-jawab alladhina ya'maluna bitama'im yundaru fi tama'imihim hadhihi fa in kanat tama'imu tatadammanu shirkan wa du'a'an li ghayrillah wal istighatha bi ghayrillah wal istinjada bi ghayrillah fa inna hadha shirkun akbaru mukhrijun min millah li'anna du'a ghayrillah wal istighatha bihi la yaqdiru alayhi illa Allah wa huwa shirkun akbaru wa huwa man salafa wa dalal amma qawnuhu min salafihi فأنه خروج عن ملة توحيد إلى التي هي ملة إبراهيم وقد قال الله تعالى ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه وأما قوله من الضلال فقد قال تعالى ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيبون له إلا يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس قالوا لهم أعداء وكانوا بعبادة كافرين. نعم gbogbo tá a sọ lọ tá a sọ bọ̀ bàbá Alagbara Omi bóyá ẹ lè máa gbọ́ dàrẹ́tì láì tí ì tú o lè rí pé kò lẹ́tọ̀ọ́ kí a sọ pé ká máa kírun lẹ́yìn irú àwọn ẹni báyìí torí pé tírà tó mú lọ́wọ́ yẹn dandan ni yàtàdọ́mọ́nù ni yóò gbára lé rí pé òun gbà rí pé kíní iyo Malabashir awọlẹ́kẹ̀ jòkó yóò gbára lé rí pé kíní tóun ṣe yẹn o òun ó rí pé ọkàn yẹn ti wà ń bẹ̀ pé ohun tí mo dì í o yóò sọ mi kúrò níbi kíní kan bẹ́ẹ̀ yóò pèsè owó ni bẹ́ẹ̀ yóò pèsè iyì fún mi ní ọ̀dọ̀ gbogbo ọmọ èèyàn àbí yóò pèsè nǹkan kan fóun ni tí ó wà special gẹ́tì so ó ní rí pé kò lẹ́tọ̀ọ́ ká kírun lẹ́yìn rẹ̀ níbẹ̀ torí rí pé irú nǹkan báwọn ń gbéyàn kúrò lójú pọ̀nà Islam ẹnìkan sì ní kúrò lójú pọ̀nà Islam àfi kó jẹ́ tó ti jàfa illa man safiya nafsahu àfẹ́ tó yẹ sí pé ó ti gọ ẹ̀mí ara rẹ̀ ìyẹn ṣe gẹ̀mí ara rẹ̀ kí ó tún ní àlàáfíà kan àbí nǹkan kan so ìyẹn lọ báyẹn tàmáìmù bàbá Alagbara Omi àlè lò nínú ẹ̀sìn tíwálà kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn a lè sọ rí pé ẹ̀rí tí ò lẹ́yìn ká lò ànábì sọ rí pé inna orúkọ wátàmáìmà wàtíwálà ṣírìkùn ẹbọ ni kò ní rẹ́mẹ́dì kankan mọ́ táyà máa ké ẹ̀ké ẹ̀ràn àwọn ajá yín kan máa ké bẹ́ẹ̀ sì ní dáhùn mú láìkí àgbàlagbà ní ẹ̀ ní dáhùn àmọ́ ẹsẹ̀ wà síhun ẹsẹ̀ sára kẹ́ fi kọ́ọ̀pù kẹ́ fi sẹ́ kẹ́ gbé mú kẹ́ farabalẹ̀ kẹ́ dọ̀ra change ẹ change ẹ̀yin lẹ́ni tẹ́ fẹ́ lùsì èmi ò ní àsárù lè wàrà èmi ò ní nǹkan kan ẹ̀ lé mi kúrò ní pọ́tírì ẹ̀ lé ní kí n má lọ bí iṣẹ́ kò sí nǹkan kan tó fẹ́ jẹ mí ń bẹ̀ ẹ̀yin lẹ́ka ń yẹ̀yẹ́ ẹ fi ara balẹ̀ kí ẹ gbọ́ àsì ẹ má fi àkídà àwọn èèyàn ṣeré mọ́ àwọn mùsùlùmí mọ̀ọ́rọ́ àmì kò mú nǹkan fàlùyògẹ̀ yìí òbí ẹ̀ dì ẹni tó bá rí bàjẹ́ nínú yín kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ wá ìlànà ìyẹ̀sítẹ́tẹ́ tí ò bá lágbára fábìlì sáàni kó sọ̀rọ̀ bí mo yẹn sọ yìí torí tí máa lágbára ni màá ní ká lọ mú yín ká fi yín sẹ́wọ̀n ni o wà ìlànà ìyẹ̀sítẹ́tẹ́ tí ò bá wá ní kápá náà fábì kọ́lbì yìí kó fi ọkàn rẹ̀ yí padà wà dáríká àdì àfọ̀mílà lè ìmọ̀ eléyìí tó lẹ jù nínú ìmánì èmi ti sọ tèmi fún yín o ṣe wá rí àdìsí tẹ mú wá yẹn kí n round up fún yín báwọn àdìsí tẹ mú wá wọn àdìsí àbídàjánà tẹ mú wá yẹn àdìsí yẹn
hadithul mawdu' hadithul mawdu' ni la yataddu bihi fi masail ruqyat wal ilaj wal istishfa a nílò níbi ọ̀rọ̀ afẹ́ṣe rúkìá ni afẹ́ṣe ìlàjì ni ká lọ máa mú ọ̀rọ̀ lẹ́tà tí ẹ sọ pé ànábì kọ sí àwọn àlùjọ̀nú yẹn ká lọ máa mú ká lọ máa sọ pé à ń gbọ́ ẹ̀ka lẹ́tà yẹn gan àkídà tún ni. àmọ́ àdìsí àdùsùn mọ̀ọ́dún ni kò bára mu kí wá advice yín dábẹ́ máa sọ àdìsí tó dábẹ́ máa jẹ́ káwọn èèyàn máa gbá àdìsí lẹ́nu yín o náà a ní nǹkan kan máa pè ní ṣùrùtù sí àtàlà hadith márùn-ún ni kò pọ̀ ṣùrùtù sí àtàlà hadith yẹn ìtìsọ́ọ̀lù kí àwọn kíso àbíyá kó bá tábìyìn kí tábìyìn bá tábìyìn kí tábìyìn ó kéwú lọ́dọ̀ kí àwọn àfáà kan kéwú lọ́dọ̀ tábìyìn kan tẹ̀lé ra wọn báyìí kí hadith yẹn wà muttasil kó líǹkì mọ́ra wọn adalatu ruwat ẹni tó fẹ́ gba àdìsí yẹn wá ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀yàn tó wà ádìlù in terms of ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ nítorí làákàyè ó gbọ́dọ̀ jẹ́ nítorí ẹ pé kò gbọ́dọ̀ jó ní fìtínà